sí pẹpẹ. Stretch it towards the altar. Ẹ pe orúkọ Jésù. And call the name of Jesus. Bàbá. Father, fi agbára rẹ dá ìjì dúró lórí ayé mi. use your power to make the storm of my life to be still. Kí ni mo wí? Use your power to make the storm of my life to be still. Màsálí màrú In kàpá. the name of Jesus. Àdáàkè yá màsàlá. Father, Fi agbára rẹ ṣe kí ni? use your power to make the storm of my life to be Dá still. ìjì dúró Cause the lónìí. storm to be still today. Láàárọ̀ This yìí. morning. Dá ìjì dúró lórí ìdílé mi. Over my family. Lórí ayé ọmọ Over mi. my children. Lórí ayé aya mi. Bàbá ẹ dá ìjì dúró. 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 Olúwa wá. Jẹ́ n ṣàlàyé fún ọ. Let me explain to you. Mẹ́rin ni wọ́n. They are 4 in number. A ní atẹ́gùn. We have them. Atẹ́gùn ni ènìyàn ń gbà sára. That is what A ní afẹ́fẹ́. Afẹ́fẹ́ ó ti kọjá atẹ́gùn torí ti iṣẹ́ tó lòdì sára. this is working against the body. A ní ìjì. There is wind. Ìjì kì í kó nǹkan jọ. It doesn't gather things. Ó máa ń It túká ni. scatter things. Wá wò mí. Now look at me. Tí ènìyàn ò bá ti rí ayé rẹ̀ gbà, Without someone ayé rẹ̀ máa ṣòfò. get his life, his space. Ọ̀pọ̀lọpọ̀ ní ìjì tí wàá gbé kúrò níbi táyé rẹ̀ yẹ kó wà. There are storm of wind going away from where they're supposed to be. Ohun tó jẹ́ kí ayé rẹ̀ ò ṣòfò That nìyẹn. space vacant. Ayé de àwọn kan mọ́lẹ̀. What binds some people? Ẹ̀sọ́ ẹ̀bẹ̀ o Acts of Apostles chapter 3 verse 2. Out of the Ẹ̀bẹ̀ ayé dá wọn jókòó. Wọ́n dá wọn gúnlẹ̀. Wọ́n dá wọn gúnlẹ̀ wọn à lè lọ ibì kankan. Ayé ti sọ fáwọn kan pé jókòó ń bẹ̀ wọ́n. Wọ́n sì jókòó bẹ́ẹ̀. Ayé wọn ò sì kú olójú kan. and they remained Ìjì on that nìyẹn spot. sà. That is a storm. Wọ́n fi ìjì gbé wọn síbì kan. They use it Wọ́n to dá put wọn them dúró. somewhere and they stop them. Ìjì kì í kó jọ. It doesn't gather Ìjì máa ń things. It túká ni. scatter things. Lẹ́yìn ìjì, After ó la ní àbìlù. they were weaving. Àbìlù ní bàbá Weaving is the yìí. father of wind. Jẹ́ kí n sọ tí ń pe àbìlù Let fún me ọ. explain what weaving Béèyàn bá kọ́ ilé, Somebody built tí wọ́n a bá house. fẹ́ rán àbìlù If sí they want to ilé, sell it to that house, wọ́n á wó odidi ilé they will wálẹ̀. demolish a whole Ẹ building. lè rí blọọkì ẹyọ kan kó wà You láàyè. won't be able to pick Bẹ́ẹ̀ up a kò ní block kan from ilé that tí ń building. bẹ lẹ́gbẹ̀ẹ́ But rẹ̀ the kò ní next ta house sí. won't be affected. Sọ́mi pé mọ́tò kan jò ní. I told Pásítọ̀ you kọ́ that chọ́ọ̀chì. a pastor Ó ń ṣe àjọ̀dún 30 years. He was celebrated Bàbá tó ní lẹ́gbẹ̀ẹ́ chọ́ọ̀chì. The man that Wọ́n sọ was fún pásítọ̀ pé the pastor. chọ́ọ̀chì yín tẹ́ ẹ That kọ́. your church that you Ó ti built súnmọ́dọ̀ mi jù. is so close to my Bàbá sọ house. pé The pastor, chọ́ọ̀chì tí èsì ọdún márùn-ún tí èsì ọdún mẹ́wàá láti kọ́ ọdún mẹ́tàlá. this church is above. Ẹ̀yin ọlọ́yẹ kẹ́ ẹ sún mẹ́yìn. You're supposed to go Ìyẹn ní back to bàbá the- he said ẹ that- ti bulẹ̀ yín tán. Èmi mọ yọ̀nà lẹ̀. Ó ní ká mọ wá bulẹ̀ mi lẹ̀ tán kọ́. Ó yẹ kó yọ ọ̀nà lẹ́jù bẹ́ẹ̀ lọ sí. He said you're supposed to be more spacious than this. O mọ̀ tí ẹja béèrè báwọn. Don't ask it that way. Má jà béèrè bẹ́ẹ̀. So now Bye. ọkùnrin yẹn wá bá bàbá làwọn àti tẹ́nàntì ẹ̀ àwọn àti nébọ̀ rẹ̀ wọ́n jọ pàpàlà yẹn ọlọ́lé nígbà òdìjọ́ kejì ẹgbẹ́ kan yẹn ọjà wálẹ̀ nígbà ọjà ọ̀kan ilé nébọ̀ rẹ̀ ọ̀dẹ̀ dédé irun wálẹ̀ wọn àyọ blọọkì ẹyọ kan pásítọ̀ dé láàárọ̀ Monday church ti yà wálẹ̀ atẹ́gùn ọ̀fẹ́
ìjì kan kò jà pásítọ̀ dẹ̀ wọlé àbìlù nìyẹn pásítọ̀ béèrè pé kí aláàdé báyìí wọ́n bá lọ pé bàbá wa bàbá ní bámọ́ sọ fún ọ ní ìjẹta bí wọ́n sọ pé ò lè ṣẹ̀ṣẹ̀ máa wó chọ́ọ̀chì kọ́ má bàa máa ṣe wàhálà wò chọ́ọ̀chì ó ló fi wálẹ̀ báyìí ó ní mo lè fẹ́ kí n mú dé bàbá níbi mo fi mú dé rè ó níbi ẹ bá fẹ́ mú dé náà ni máa mú dé. bọ́ọ̀ bá ti níná wọ́n máa fìyà jẹ ọ́. pásítọ̀ mo gbé sínú mọ́tò látọ̀ lọ́nkọ́lé mo fẹ́ gbé dé Ìbàdàn bí mo fẹ́ gbé dé Ìbàdàn láago 4 àbọ̀ lóru mo wá fẹ́ mo débi tọ́sẹ̀ ká tó dé mọ́ níyà lóru mo bá sọ̀rọ̀ bọ̀ lọ́ba ní òun wà ní àbà ọ̀dàn wà ní aka olódó lẹ́ẹ̀dìyà ó ní bẹ́ẹ̀ nìjọ òwú à ó ní wọ́n tiẹ̀ wá na òun mọ́ chọ́ọ̀chì ó ní wọ́n lóun ti ń gbàdúrà pọ̀ ó ní wọ́n nà mí dára mi bó mo láwọn tó nà kí ló wá ṣe wọ́n ó ní kankan ò ṣe wọ́n ó ní mo lọ dọ̀bálẹ̀ bẹ̀ wọ́n padà ní mo bá tẹ bírèkì wọ́n lẹ̀ tẹ bírèkì ni mo ní mo fẹ́ tọ̀ mo bá bọ́ọ̀lẹ̀ mo bá lọ bí mo ti fẹ́ tọ̀ mo ní bọ́ọ̀lẹ̀ kí wọ́n náà tọ̀ bọ́ọ̀lẹ̀ mo ṣe bọ́ọ̀lẹ̀ báyìí mo kàn sáré wọnú mọ́tò mi tí mo stáàtì mo kàn jọ ṣẹ̀kún mọ́tò ni bí mo ṣe lọ́nu ìgbé wọ́n ní kí ló dé mo ní wèrè ní ọ́ wọ́n nà ọ́ ìkó sàwọn tó nà ó tó dọ̀bálẹ̀. You went there to prostrate for them. ìbò ìyá mi ni mo sọ sí Arab nonsense. ọyẹ ká mọ̀ pọ̀ lọ́lọ́hùn. You're supposed to know you have God. ẹ wò mí ẹnà wọ́n wájú báyìí. Stretch your forward. agbára tí máa ń dá ìjì dúró. Power to make every storm to be. bọ́ọ̀lù ayé mi. tẹ̀síwájú níbi tí mo bá dé. I'll continue from where. ṣùgbọ́n gbàdúrà But pray. mo gbóhùn Olúwa pé wọ́n mọ ògiri yí àwọn kankan. The view was around some people. ṣé wá rí àwọn tó ń mọ ògiri yí ká yìí. àlá tí wọ́n ńlá ni pé wọ́n ríra wọn níbi tí wọ́n ti gbé rí nígbà kan. àwọn kan wà nínú wọn. Some of them are here. ẹnà wọ̀ yókè. Raise your hands if you are part of them. ẹ ká wà lọlẹ̀. àwọn kan wà ní online. Some people are online. Olúwa wa ní kẹ́ ẹ bínú. God asked you to be aggressive. You won't close your eyes when you are aggressive. Pray, you open your eyes. Say, oh Lord. Ta ló sọra rẹ̀ di ògiri? Tàbí ta ló mọ ògiri? Yóò jẹ́ kọjá lọ. Ẹ bá bì wọ́. Repeat the prayer. Bínú yọ̀dà fọ bó àtọ̀ yẹn bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni bá a fa lọ lè bá bọ̀
enough is enough. Ẹnikẹ́ni tó bá fẹ́ wẹ́ẹ̀sì ọdún ìmọ̀ lọ́wọ́ ó ní òní lo ọdún yìí. Ó ti tó gẹ́ ọmọ Léfì, ó ti tó gẹ́, ó ti tó gẹ́. Má bẹ́ẹ̀ yàn mọ́, bẹ́ẹ̀ Ọlọ́run kọjá. Ẹ tú àdúrà yẹn gbà. Ta ló sọ̀rọ̀ ẹ̀ di ògiri tó yí mi ká? Tàbí ta ló mọ ògiri tó fi yí mi ká? Bàbá ẹ̀mí mímọ́ ẹ bínú náà ẹ bá bì wọ́. Ẹ bá bì wó